Pásítọ̀ Kasala pẹ̀lẹ́ tí ń bọ̀ a máa ti parí ọdún iléyá kódà oúnjẹ ti tán. Oúnjẹ ti tán báyìí. Bẹ́ẹ̀ni. Ẹ pẹ̀lẹ́ èmi wá nǹkan tó ṣẹlẹ̀ ní wípé YouTube ni mo ti ń bọ̀ tó jẹ́ kí n pẹ́ nìyẹn. Ọ̀gá mi tẹ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbé fíìmù Kọ́lé Oṣó sí YouTube tí mo ń ṣe tó ká mi lọ́wọ́ kò tí mo fi pẹ́ nìyẹn but mo ń rí àwọn oúnjẹ kan lórí tíìmù lẹ́ẹ̀kan yẹn mọ̀ àwọn wo ló làwọn yẹn. Oúnjẹ wà bọ̀ kò sẹ́ran bẹ́ẹ̀ o ìràdìrálẹ̀ oúnjẹ gan ni. Oúnjẹ sì kù. Oúnjẹ sì kù. Gba àwọn àfáà ló ní. Allah. Àfi tẹ bá lè ṣe nǹkan kan péré fún mi tẹ lè ṣe ohun tó máa mórí mi wú wọn nìkan mo lè lọ fi oúnjẹ yẹn wá fún yín. Ẹ láwọn àfáà ló lóúnjẹ. Bẹ́ẹ̀ni. Àfáà náà ní mí. Ẹ̀dìjọ́ ìjà gbàdúrà máa ṣe tó máa múnú yín dùn. Ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha Amina. Oúnjẹ wà mí tẹ́lẹ̀ kò ń wáìnì yẹn ni ẹgbà. Oúnjẹ wà mí tẹ́lẹ̀. Allahu Akbar! Allahu Akbar! Ashhadu an la ilaha illallah. Allah! Ẹ̀yin Mùsùlùmí yẹ kí n tèkì ẹ̀ sí o. Ẹni tún ìwé tàléwá ilé. Àwọn àfáà náà ní sẹ́. Àwọn àfáà ló lélẹ̀. Bẹ́ẹ̀ Pásítọ̀ Kasala ẹmọ tí ń jẹ. Ẹmọ kan ló ṣẹlẹ̀ sí ẹmọ tẹ́ máa ṣe fún mi. Ẹ kọ̀ fún mi ní aṣọ tí wọ́n máa ń dà borí. Ìyẹn láwà ní. Màá yọ ilé. Èmi náà lọ́kàn ara mi náà mo ti fẹ́ fi ṣe pásítọ̀ sílẹ̀ kò pé mi mọ́. Ọ̀rọ̀ mi yé yín kò pé mi mọ́. Mi ìfẹ́ nǹkan tó ṣe máa fàjà láàrin àwa àti àwọn mùsùlùmí àdúgbò. Ẹ rí i pé ìgbà tí ẹgbẹ́ ràn wálé lánàá mo bá yín fẹ́ràn yẹn. Olú àrùn mo ti wà ń bẹ̀ mo bá yín fẹ́ràn yẹn. Ìgbà tí ẹ sọ pé kò sóúnjẹ mọ́ àyà mi ti já. Ìgbà tí mo wá rí àwọn ẹran ìsìn mo wá rí pé ẹ̀jẹ̀ nílé ẹ̀jẹ̀ fi sàláàdì sí gan. Ẹ̀yin lòrù ṣé ti bá tún ṣe nǹkan tó mórí yín wú ṣé mo tún sì máa rí sí. Bẹ́ẹ̀ni. Mo máa rí sí. Bẹ́ẹ̀ni. Ẹgbà ẹ̀dá máa fi dáná ẹgbà fún yín ẹ̀dá máa fi dáná. Pásítọ̀ Kasala àmúrè yín wọ́n ni. Mo fún yín sẹ́. Bẹ́ẹ̀ ni kí n tó lọ mi ì ṣe kírísítẹ́nì mọ́ mo ti paṣẹ ìrànṣẹ́ jù láti bí aago méjìlá mọ́ ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ àwẹ̀ ni mo ti fọkàn sí pé èwo tí ẹni nǹkan náà ti àpàgbò lọ́dọ̀ wa àpàgbò àwọn ọmọ ọjọ́ gan kò sí nǹkan tí wọ́n ṣe iṣẹ́ ìpé ju ti kírísítẹ́nì lọ ẹ̀rẹ́ bá jọba kò nígbà tí wọ́n bá ti ṣe èsì tiwa náà àwa náà máa ń gbọ́dọ̀ yín àgbòyín kékeré lókùn kágbòyín já lánàá ni mo bá yín mú àgbòyín yẹn mi ìgbà tí wọ́n fẹ́ ìgbà tán gbé àgbòyín dé òwò sí ń bẹ̀ ni ìgbà tán gbé àgbòyín dé àwa tá a bá wọn mu nìyí apàṣẹ ìrànṣẹ́ tí mo ti ti ṣọ́ọ̀ṣì ìjẹta mo ti ti ṣọ́ọ̀ṣì láti ìjẹta lórí ọ̀rọ̀ yìí dé bẹ́ẹ̀ ni mọ̀ pé mo ti gùdù nídìí mùsùlùmí bẹ́ẹ̀ mọ̀ pé mo ti gùdù ẹ jẹ́ ká gbàdúrà Allah ǹbọ̀ náà ó bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n kíkọ Pásítọ̀ Ṣẹ́gun wà ní nílé ẹ jẹ́ kí n gbélé fún Pásítọ̀ Ṣẹ́gun ẹgbẹ́ mi mú èmi kémi ní ẹnu fún gbígbé mi ò tí ì jẹun táwọn èèyàn náà bá ti dé ẹ ní sọ fún ọ kí mo ti jẹun ẹgbọ́n kí ká máa gbàdúrà lọ tá a bá ń gbàdúrà lọ oúnjẹ máa dìde. Oúnjẹ máa dé. Bá la ṣe máa wá ṣe báyìí. Bàbá mu wá yìnyàn ló. Kì í ṣe bí. A kì í gbà yẹn bí. Ẹ mọ̀ pàwọ́ ẹlẹ́sìn kejì àwọn mùsùlùmí. Ẹ kún yín ìlànà tọ̀dọ̀ wa. Mọ tó ṣẹlẹ̀. Mi ní fún Pásítọ̀ Ṣẹ́gun lélẹ̀ ní. Màá tún máa rí yín ṣẹ́gbọ́. Ẹ ṣe kẹ̀dẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ àfà. Allah. Ẹ bá gbọ́ náà bá tóbi. Allahu Akbar. Ẹ bá gbọ́ náà bá tóbi. Allahu Akbar. Ara máa pa ẹ́ dànù ni.